Ọwọ́ dúdú ni àwọn tó dúró yìí, ẹ̀jẹ̀ kan náà ló ń ṣàn ní ara wa, ẹ̀jẹ̀ wa pupa ni, ṣùgbọ́n ibẹ̀ ni gbogbo àgbáláyé ti bẹ̀rẹ̀. Púpọ̀ jẹ́ káwa ẹ̀rìn kúrò bẹ́ẹ̀. Ẹ̀rìn kúrò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rìn kúrò bẹ́ẹ̀ ni ẹ̀rìn wá sí gbogbo bíi ni. Ọ̀dí ìsìn tẹ́ bá fún wa láyè á padà wá Bẹ́ẹ̀ ni. sí orílẹ̀-èdè wa. Bẹ́ẹ̀ ni gbogbo bíi náà ilẹ̀ bíi wọ́n pè ní ilẹ̀ tó ń fẹ̀, ilẹ̀ tó fẹ̀ tó tẹ́jú káàkiri gbogbo àgbáláyé, ilẹ̀ kan ṣoṣo ló wà, òun ni wọ́n pè ní ilẹ̀ Ifẹ̀. Ilẹ̀ Ifẹ̀ dẹ̀ ní Odùduwà jẹ́ ọba lé lórí, ọba àkọ́kọ́ aláṣẹ òrìṣà ní Odùduwà, òun ni ó kọ́kọ́ gbé adé sórí ní gbogbo àgbáláyé, ibẹ̀ ní gbogbo ọba ti ṣẹ̀ lọ, ibẹ̀ ní gbogbo ẹ̀ ti bẹ̀rẹ̀, gbogbo ẹ̀ ni mo fẹ́ sọ fún yín lónìí, káwá wo bí a ṣe máa jọ ṣiṣẹ́ pọ̀. Mo dẹ̀ mọ̀ pé inú mi dùn pé ẹ̀yin náà ti kọ́ èdè wa dáradára. Ṣé ẹ kí Náà lẹ kọ́ wa bẹ́ẹ̀ ni pàbọ̀ yìí láti kọ́ èdè lò. àti Ní bá Ilé Ifẹ̀ ni mo ti ṣe oyè PhD mi níjọ́ òun Ilé Ifẹ̀ ni ní fásitì Ifẹ̀. nígbà wo lẹ ṣe é? Ó pẹ́ gan-an. Ó ti pẹ́. Ní lọ́gbọ̀n ọdún báyìí. Ó ti lé lọ́gbọ̀n ọdún. Bẹ́ẹ̀ ni. Kí lẹ rí nípa èdè ilẹ̀ Yorùbá? Kí lẹ rí nípa ẹ̀? Tí mo gbádùn jù Kí lẹ gbádùn jù? ní oríkì Oríkì. orílẹ̀, oríkì mọ̀kì, oríkì oríṣiríṣi nǹkan tó wà láyé. Òun lẹ gbádùn bẹ́ẹ̀. Mo tún gbádùn eré orítàgé. Ẹ gbádùn eré orí ìtàgé. Kí lẹ tún gbádùn? Orin Orin. Ṣé ẹ mọ̀ lúlù àbí ẹ ò mọ̀ lúlù? ọ̀ọ́lù ṣùgbọ́n mo máa ń gbádùn láti gbọ́ Ẹ máa ń gbádùn láti gbọ́. àti láti máa jó. Ṣé ẹ mọ̀ ọjọ́ Mo mọ̀ ọ́ jó díẹ̀díẹ̀. díẹ̀díẹ̀? Díẹ̀díẹ̀. Ṣé wọ́n kọ́ yín ní ẹsẹ̀ Fá díẹ̀díẹ̀ àbí wọ́n kọ́ Wọ́n yín ní kọ́ mi ẹ kọ́ ẹsẹ̀ Fá? díẹ̀díẹ̀. Ẹsẹ̀ Fá wo lẹ rántí? Wọ́n ti ọ̀tọ̀ọ̀tọ̀